kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni láti àìnírètí sí ẹ̀rí. Àkọ́sórí wa ta rí nínú ìwé Lúùkù orí kìíní ẹsẹ̀ 17, èyí tó kà báyìí wípé nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, a ṣe ìsìn ẹ̀mí mímọ́ kan ní pápá ìṣeré ńlá ní Sùúrùlérè, Èkó. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí. Ní àsìkò kan, Olúwa sọ pé ẹnìkan wà nínú ìjọ tí ó ní kíndìnrín kan ṣoṣo nítorí wọ́n ti yọ ìkejì nípasẹ̀ iṣẹ́ abẹ. Olúwa tún tẹ̀síwájú láti sọ pé kíndìnrín tó kù kò sí ní ipò gidi, nítorí náà òun yóò fún ẹni náà ní kíndìnrín tuntun 2. Tí mi ò bá dá Ọlọ́run mọ̀, mi ò ní gbìyànjú láti sọ ohun tí mo gbọ́ fún ìjọ. Arákùnrin kan nínú ìjọ mọ̀ pé Olúwa ń sọ̀rọ̀ nípa òun nítorí wọ́n ti fi iṣẹ́ abẹ yọ ọ̀kan nínú àwọn kíndìnrín rẹ̀ àti pé ọ̀kan tó kù kò ṣiṣẹ́ dáadáa. Ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta, ní kété tí ètò náà parí, ó lọ sí ilé ìwòsàn tí wọ́n ti ṣe iṣẹ́ abẹ láti yọ kíndìnrín rẹ̀. Ó ní kí dókítà oníṣẹ́ abẹ yẹ̀ òun wò. Dókítà náà wí pé, mo rántí ọ̀rọ̀ rẹ. Ní ọjọ́ tí a yọ kíndìnrín rẹ, gbogbo nǹkan yíwọ́. Iṣẹ́ abẹ tí kò yẹ kí a lò tó wákàtí kan gbà wá ní wákàtí 6. Nígbà tí àwọn oníṣẹ́ abẹ ṣe àyẹ̀wò rẹ̀, wọ́n rí kíndìnrín tuntun 2. Nígbà tí Ọlọ́run, ẹni tó jẹ́ Ọlọ́run ìrètí, ìsàlẹ̀ nínú ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 13, dá sí ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ náà máa yí ipò padà láti àìnírètí sí ẹ̀rí. Ọlọ́run máa ń fúnni ní ìṣẹ́gun lórí àìnírètí kan. Fún àpẹẹrẹ, nínú Genesis orí 18 ẹsẹ̀ 9 dé 14, nígbà tí ó sọ fún Ábúráhámù pé Sárà yóò ní ọmọkùnrin ní ìwòyí àmọ́dún, Sárà rẹ́rìn-ín nítorí ó rò pé ọ̀rọ̀ náà jẹ́ èyí tí kò sí ìrètí. Ẹ̀wẹ̀, Ọlọ́run alágbára, ẹni tí ó lè sọ pé nítorí o rẹ́rìn, mo fagilé ohun tí mo ti sọ, kò yí ọkàn rẹ̀ padà. Kàkà bẹ́ẹ̀, ó wí pé o lè rẹ́rìn tó bí o bá ṣe fẹ́, ṣùgbọ́n Ísákì yóò di bíbí. Olùfẹ́, tí o bá ti rí ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí àìnírètí ṣáájú ìsinsìnyí, mo ní ìròyìn ayọ̀ fún ọ lónìí. Ní orúkọ tó ju gbogbo orúkọ lọ, a ó bí Ísákì rẹ. Kò sí ọ̀rọ̀ tí kò ní ìrètí pẹ̀lú Ọlọ́run. Ìwé Jeremáyà orí 22 ẹsẹ̀ 17 fìdí èyí múlẹ̀. Ó wí pé, wò ó, èmi ni Ọlọ́run gbogbo ẹran ara. Ohun kan ha wà tí ó ṣòro fún mi bí? Nínú ìwé Èzíkíẹ́lì orí 37 ẹsẹ̀ 1 dé 10, Bíbélì sọ fún wa pé Ọlọ́run alágbára mú kí egungun gbígbẹ tún yè. Wọn kì í ṣe òkú lásán, egungun tó ti gbẹ púpọ̀ ni wọ́n. Síbẹ̀, Olúwa Ọlọ́run mú kí ìránṣẹ́ rẹ̀ sọ tẹ́lẹ̀, àwọn egungun gbígbẹ sì padà di ààyè. Olùfẹ́, Ọlọ́run tó ní kí egungun gbígbẹ tún yè lè yanjú ọ̀rọ̀ rẹ. Àwọn ènìyàn lè ti fojú pa ọ́ rẹ́, ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Èyí tí a lè rí nínú ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 17. Ka ìwé Èzíkíẹ́lì orí 17 ẹsẹ̀ 1 dé 10. Bíbélì ní ọdún kan. Ìwé Èzíkíẹ́lì orí 21 dé
lógójì. Kókó ọ̀rọ̀: ohun tí Ọlọ́run máa ń ṣe jù ni yíyí kò ṣeé ṣe àti àwọn ọ̀rọ̀ tí kò ní ìrètí padà. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí YouTube, Facebook àti TikTok. Kí ẹnìkan kó ké hallelujah.